mo bá èèyàn méjì dúpẹ́. Mo bá pòfẹ́sọ̀ yẹn dúpẹ́ pé gbogbo bẹ́ẹ̀ ṣe ń rìn jọ̀gànjọ̀gàn látọjọ́ yìí Ọlọ́run ti bá yín balance ẹ̀ lọ́dọ̀ Àgbàlá Gabriel, because ọ̀tọ̀ ni owó lẹ bá wá pé kán tọrọ fún yín, ṣùgbọ́n ohun tí wọ́n wá padà ṣe fún yín ju owó lọ, torí wọ́n mú yín unite padà pẹ̀lú àwọn ẹbí yín. Gbogbo ìrìn àjò tó lè mú kí ọjọ́ ọ̀la ènìyàn bàjẹ́ tán kéèyàn má ní àgbáre, Ọlọ́run ti bá yín parẹ́. Mo bá yín dúpẹ́. Ẹlẹ́ẹ̀kejì, mo bá Àgbàlá Gabriel dúpẹ́ because gbogbo ohun tí ayé rò pé ó máa tibẹ̀ jáde kò padà tibẹ̀ jáde. Mo bá ẹ dúpẹ́ torí pé àwọn kan ti dúró sí kọ́nà, wọ́n fẹ́ gba ibẹ̀ yẹn yìí tiẹ̀ wọ́n ń wá ibi tí wọ́n fẹ́ gbà yìí tiẹ̀ wọ́n ń wá gan-an. Gbà tí mò ń wo àwọn program yẹn, tí mò ń wo àwọn obìnrin kan tó jáde tán ní Àgbàlá Gabriel ọba idán kinní kan idán, I was just laughing pé báwo lèèyàn dẹ̀ ṣe máa jí láti age 23, 24, 25 lọ sókè over 30 lọ sí 40, kéèyàn dẹ̀ gbé ring light báyìí kó dẹ̀ gbé kámẹ́rà sí kó dẹ̀ máa wíwìkúwì láti máa bà tọmọ ènìyàn jẹ́. Mo máa ń wo irú àwọn ènìyàn bẹ́ẹ̀ pé tó ẹ pé ọkùnrin ìbá tiẹ̀ máa dùn mí jù, ṣùgbọ́n mo máa ń wò pé àwọn obìnrin kan wà débi pé wọ́n á kàn fò síta wì lẹ́ẹ̀kan náà. Gbogbo ẹ̀yin tẹ́ ń pe Àgbàlá Gabriel ní ọba idán kinní kan idán, ẹ ti rí i lọ́kàn ara yín pé ó fẹ́ lo ọkùnrin yẹn tún gbowó ìmíì, ó fẹ́ lo ọkùnrin yẹn tún gbowó, ó fẹ́ lò ó fi gbowó. Ẹ wo ayé yín lóde. Ṣẹ́rí gbogbo ohun tẹ́ ń ṣe yẹn mi ò rí nírí pé Àgbàlá lẹ̀ ń bá wí. Mò ń wò báyìí, mo dẹ̀ jókòó máa ń wò wí báyìí. Mò ń fi yín júwe àwọn tó kù tó ṣe wípé wọ́n lẹ sí kọ̀rọ̀, wọ́n ń wá àti gbé ẹni ẹlẹ́ni ṣubú. That is the reason why ló fi jẹ́ pé ẹ lè sọ pé kó lórí burúkú má ṣorí burúkú láyé lọ́dọ̀ Ọlọ́run, ẹ sì lè ní kó lórí ire má ṣoríire. Àṣesílẹ̀ òun ni àbọ̀ wá bá. Ohun tó mú ẹ tó gbé ring light tó sáré fò jáde láì mọ̀dí ọ̀rọ̀, láì wádìí, láì ṣe òfin tó, láì support. Ṣé bí àwọn ènìyàn ló jáde, Ìyálájé courtroom, gbogbo wọn tí wọ́n jáde tí wọ́n sáré ń wádìí professor báwo ló jẹ́, ta ni bàbá. Púpọ̀ nínú ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ jáde tẹ́ ń bú pé ó fẹ́ fi bàbá yẹn gbó fẹ́ ṣogbẹ́, wọ́n náírà yín kì í dá síbẹ̀. Ìyálájé courtroom tó rojọ́ tó sọ̀rọ̀ síta, ìyá yẹn tó ń wádìí professor kiri tó padà rí professor mú, àwọn ń kówó síbẹ̀ náà fi wádìí pé Àgbàlá eléyìí tá a bá fẹ́ ṣe lẹ́ jẹ́ ká kọ́ wádìí eléyìí náà ni gbogbo wọn fi wádìí. Ẹ̀yin ò dáwó síbẹ̀, ẹ̀ ràn ẹnikẹ́ni lọ́wọ́ tí ní pé kẹ́ẹ̀kan fò jáde pé bẹ́ẹ̀ ṣe fò jáde ìyẹn ni pé ó yá Àgbàlá ó ti fẹ́ fi bàbá yẹn gbowó again, ẹ tún ti ń pariwo. Ìyẹn ni pé láti yí ọjọ́ yìí, ìyẹn ni pé ọ̀pọ̀lọpọ̀ yín ṣì bá sí kọ́nà tẹ́ ń retí ibi tí ọmọkùnrin yìí máa ti há sí yín lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ yín ṣì há sí kọ́nà tẹ́ ń retí bí Àgbàlá ṣàṣe fẹ́ ṣubú láyé. Mo fi títóbi ọba tó dá ayé àti ọ̀run ṣẹ̀rí. Ohun tá a bá fi rán ènìyàn lè gbé ṣubú láyé. Tí wọ́n ò bá mọ̀ ọ́ ṣe, gbà fún ẹni tó ń ṣe é. Yorùbá ní lára, Yorùbá ní ẹ̀tanú, Yorùbá níkà. Yorùbá kì í wádìí ọmọlàkejì kí wọ́n tó fẹ́ sọ pé kó ṣẹ̀sín. Wọ́n á fẹ́ kẹ́ni yẹn ṣẹ̀sín kan tó bá sọ pé àdẹ̀mọ̀ pé bó ṣe rí nìyẹn. Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ síta ò ṣe é kó jẹ mọ́. Gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ fò jáde Àgbàlá ọba idán tó bá ṣe ránṣẹ́ Ọlọ́run yahoo ló bá máa ṣe kinníkan. Ẹ jẹ́ káwọn obìnrin yẹn jáde kán lọ pe ọkọ wọn wá, ẹ jẹ́ kán lọ pe bàbá wọn wá, àbí ẹ jẹ́ kán lọ pe ẹbí wọn wá. Ẹ rí páwọn tí ò já mọ́ nǹkan kan. Téèyàn bá wà lórí Facebook tẹ́ ń sọ̀rọ̀ lórí Facebook, làákàyè ló yẹ kẹ́ fẹ́ máa sọ̀rọ̀ now. You don't just jump out kẹ́ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa wíwìkúwì, kẹ́ẹ̀ máa wíwìkúwì. Àdúrà wa gbà o, but Àgbàlá, I will give you this advice.
Àgbàlá, iṣẹ́ tẹ̀ ń ṣe yẹn, ẹ lọ set up crew, ẹ lọ set up àwọn crew kan tó bí pé kẹ́ni yẹn ti fẹ́ kú tán dọ́dọ̀ yín báyìí, ẹ lọ set up crew tó yẹ pé wọ́n máa wádìí ẹ̀ tán pátá kẹ́ tó sọ pé ẹni yìí, because bí bàbá yẹn náà ṣe dé níwọ náà ti jáde tó ti ní 42 years in Canada, oh my God, Jésù o, ẹ wo bàbá yìí 42 years in Canada, ọwọ́ tí ìwádìí ẹ kàn rí nínú program ló bá yín sọ̀rọ̀ létí pọ́sítà ẹsẹ̀ thank God pé ò tí ì paste account number, thank God pé ò tí ì béèrè ìrànlọ́wọ́ fún. Mo wá bá ẹ dúpẹ́, lọ set up crew kí gbogbo wọn tò síta báyìí, kẹ́mi wọ́n fẹ́ bọ́ síbẹ̀, ẹ make sure pé gbà tẹ́ ẹ wádìí wọn tán lẹ tó pè fún ìrànlọ́wọ́ fún wọn, so that tí gbogbo ènìyàn bá máa jáde lọ́tún lósì, ohun tẹ́ ẹ ṣèwádìí tẹ́ ẹ fi declare oore fún wọn pé káyé ṣe wọ́n lóore, òun láyé máa bá ní gbogbo áńgù tí wọ́n bá dé. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn pọ̀ tí wọ́n ti ń di nǹkan kan mú láti máa fi ẹ̀sùn kàn ẹ́. Ká ní kìí ṣe pé gbogbo ènìyàn sáré jáde lórí ọ̀rọ̀ professor, wọ́n ti believe pé ṣe ló lọ gbé professor láti fi gba owó. Tí ìbá ṣe pé aṣẹ̀dá ló tètè jà fún ẹ, tó tètè paná ẹ, tó tètè ṣe bóyá kó ṣe fún ẹ, nítorí olóòmọ olórí ikú sípò ìkà. Lọ set up àwọn crew, torí pé a ò mọ eléyìí tó máa wá fún ìrànlọ́wọ́ tó máa sọ ẹ́ di ẹni tí ayé ò rí mọ́. A mọ eléyìí tó máa wá sí fún ìrànlọ́wọ́ tó máa sọ ẹ́ di ẹni tó máa tẹ́ níwájú gbogbo ẹni tó ń ṣe lóore. Ó ní tẹ́ lágbára Ọlọ́run. God bless you. Advice ni màá fún yín, ẹ set up àwọn crew, má dá máa ṣe nǹkan mọ́. Béèyàn bá wá fún oore, jẹ́ kí wọ́n wádìí ẹ̀ tán. Tó bá yẹ kó gbé mọ́tò kan lọ síbi tó sọ pé òun ti wá ẹ̀, kẹ́ ẹ ṣèwádìí ẹ̀ kó tó nawọ́ oore, ẹ ní jẹ̀bi o. Then the last advice tí màá fún gbogbo ẹ̀yin tẹ́ ń jáde lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀, kì í ṣe lórí Àgbàlá Gabriel nìkan o, ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn. Mi ò sọ pé ẹ lè dá sọ̀rọ̀, mi ò sọ pé ẹ lè sọ sọ̀rọ̀. Èwo ni pé kó sọ sọ̀rọ̀ kó máa pè é ní ọba idán, kó máa ní Àgbàlá Gabriel ọba idán, ọba idán. Mo róbìnrin kan tó jáde, mi ò kàn mọ́ péjì ẹ̀, mi ọba idán tó bá jáde gbàgbàgbàgbà ṣe ti mí ní ẹ̀tẹ̀ta lọ́kọ. Ẹ present ọkọ tiyín káwo ohun tọkọ yín jẹ́ nínú ayé náà. Ẹ present ọkọ yín káwo ohun tọkọ yín jẹ́ nínú ayé. Ẹ present àwọn ẹ̀gbọ́n yín tó jẹ́ ọkùnrin káwo ohun tán jẹ́ nínú ayé. Ẹ present àwọn àbúrò yín tó jẹ́ ọkùnrin káwo ohun tán jẹ́ nínú ayé. Ẹ present bàbá tó bí yín káwo ohun tó jẹ́ ládùúgbò ká tó sọ pé nínú ayé. Ẹ lè ní ọmọ bí irú Àgbàlá Gabriel kẹ́ni kó bàjẹ́ fún. Àbájọ tí ẹ fi máa ń bímọ sílẹ̀ tọ́pọ̀ yín kì í jèrè ẹ̀. Àbájọ tí ẹ fi máa ń ṣe wàhálà làálàá lórí ọmọ tí ẹ̀san máa ń ké padà. Ṣé ẹ mọ̀ pé ìyà tí èèyàn bá ń jẹ láyé, ó ní ṣe gbogbo ohun tó bá ń ṣe láyé, yálà ó jáde ó fò jáde lórí ẹni ẹlẹ́ni, ó ṣẹlẹ̀ dọ́mọ ní àbọ̀ abáni. Tó o bá dá sọ̀rọ̀, tó o bá dá sí gidi, ẹ̀san rẹ̀ bó ṣe dá sí gidi ń dúró de ọmọ rẹ̀. Ìwọ kọ́ gbogbo tẹ́yìn wíwó tó wóró yẹn, ẹ bá bọ́ sórí social media kẹ́ máa wíwó tó wóró, kẹ́ máa wíwó tó wóró, kínú yín máa dùn, kẹ́ máa ní follower. Bẹ́ẹ̀ ṣe ní follower lórí ohun tó fi bá tèèyàn jẹ́, láṣẹ kó follower ẹni tí ó bá tọmọ tí wọn náà bí jẹ́ lọ́jọ́ ọ̀la. So èpè kọ́, tí n bá jáde tí mo bá tèèyàn jẹ́, tí mo torí ẹ̀rí follower tí mo bá tèèyàn jẹ́, tẹ́ ẹ rò pé ẹ lè repent lọ́la àbí kẹ́ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, bàbá ńlá irọ́. Bá a tilẹ̀ dáríjì ẹlẹ́ṣẹ̀ kì yóò lọ láì jẹ̀yà o. So advice tí màá fún yín ni pé gbogbo ohun tẹ́ ń ṣe, ẹ tẹra mọ́, ẹ tẹ̀síwájú. Ọlọ́run á san yín lẹ́san rí. Àgbàlá Gabriel, Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́. Lórí bàbá professor, ẹ ti ṣàṣeyọrí o. Bẹ́ẹ̀ àṣeyọrí tó Olúwa fẹ́ kó o ṣe ló ti ṣe yẹn. Then advice mi fún ẹni pé lọ set up crew. Àwọn tó máa wádìí ibi tẹ́ni yẹn lóhun ti wá, àwọn tó máa wádìí ibi tẹ́ni yẹn sọ pé òun ti ń bọ̀, àwọn tó máa gbéra lẹ́yìn láì jẹ́ kẹ́ni yẹn mọ̀ pé àwọn kan ti lọ síbi tóun sọ pé òun ti wá yẹn. May the Lord bless you in Jesus' name. Á dára fún ẹ o.